Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Gbà wá lọ́wọ́ Bílíkì. Kí á tó tẹ̀síwájú, mo lérò pé pọ̀ lára wa ti wo fíìmù Gbà wá lọ́wọ́ Bílíkì. Fún àwọn tí kò bá tíì wo eré náà, ẹ tara ṣàṣà láti lọ wò lórí Yorùbá Plus TV. Àwọn ló ń ṣòro ẹ̀ lórí YouTube channel wọn. Ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wà kò ní fọ́ láṣẹ Èdùmàrè, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi. Ẹ káàbọ̀ padà sórí YouTube channel wa. Lónìí a máa sọ nípa fíìmù Gbà wá lọ́wọ́ Bílíkì. Mo lérò pé pọ̀ lára wa ti wo fíìmù Gbà wá lọ́wọ́ Bílíkì. Fún àwọn tí kò bá tíì wo eré yìí, ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti wò nítorí eré náà ládùn, ó lárinrin, ó tún fúnni lóye pẹ̀lú. Fún àwọn tí ó ti wo eré yìí, ẹ ṣáà mọ ohun tí ó ṣẹlẹ̀ nínú eré yìí. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn tí ó kópa nínú eré yìí? Nítorí àwọn òṣèré ńláńlá, àwọn òṣèré jàǹkànjàǹkàn, àwọn ni wọ́n kópa nínú eré yìí. Èyíkéyìí nínú àwọn òṣèré yìí tí ẹ bá nífẹ̀ẹ́ sí, ẹ jọ̀wọ́ ẹ tẹ orúkọ òṣèré náà àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ rẹ̀ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí Èdùà kí ó sọ wá di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ire lójú gbogbo wa máa rí o. Ó dàbọ̀.